orí kọkàndínlógún náà ni mo ti ṣèlérí pa ti tẹ̀ síwájú nínú Atótó Arére látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ́ngọdẹ̀lẹ̀ fún èèyàn rẹ̀ Àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Atótó Arére nìyí gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbádùn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ gbádùn rẹ̀ ẹ wá nǹkan fìdílé nta àjọ ń tọ́ lábí oyin ẹ jẹ́ kẹ́ ẹ̀yin náà gbìyànjú láti gbádùn rẹ̀ ṣùgbọ́n ká tó tẹ̀ síwájú bó bá jẹ́ gbà àkọ́kọ́ nìyí tẹ́ ẹ̀sẹ̀ ń wọlé sí orí ìkànnì yìí ẹ gbìyànjú láti subscribe sí channel yìí bákan náà làwọn channel àkàndá tó tún kù bíi Àkàndọ̀rọ̀ Awíkonko live Àkàndọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV tẹ́ wà yìí òwe Yorùbá TV fún àwọn akẹ́kọ̀ọ́ oríkì Yorùbá TV fún àwọn tí wọ́n fẹ́ mọ oríkì orílẹ̀ wọn bákan náà ẹ darapọ̀ mọ́ mi lórí Telegram bí tẹ́ ẹ ti máa láǹfààní sí àwọn ewì mi nìyẹn mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì tún tẹnu mọ́ pé ó nira díẹ̀ láti pín àwọn ewì mi lórí WhatsApp báyìí ìdí ni pé bí n bá ti ń pín fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń bá nọ́mbà mi ni lílé tó ṣokùnfà ìdí tí púpọ̀ èèyàn fi láǹfààní sí mi lórí WhatsApp lọ́wọ́ báyìí bí mo bá ti padà sórí WhatsApp ẹnìkankan kò ní láǹfààní sí ọ́díò mi ń bẹ̀ mọ́ ju Telegram lọ àtúnfi YouTube kò jù bẹ́ẹ̀ lọ ẹjá tẹ̀ síwájú Atótó Arére orí kọkàndínlógún àkọlé tí ń bẹ̀ pàsípààrọ̀ ilé ọjọ́ ọ̀sẹ̀ mọ́ ilé ọjọ́ ọ̀sẹ̀ sú síjọ adarí pọ́n ọ̀yọ́jú sí ìgboro bọ́ bá dé ìgboro kò délé Àlàbá tí ń gbé bọ́ bá dé ilé Àlàbá ilé tí Àlàbá ń gbé àjẹgbé Àlàbá ò sí ńlé ni bí ó bá fi bá Àlàbá ńlé àjẹgbé Àlàbá wà nílé ọtí kan nítorí ọtí ni Àlàbá fi gbogbo ọjọ́ ọ̀sẹ̀ mu ilé ọjọ́ kejì náà mọ́ Àlàbá ò rí sítù bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ìgbàkúùgbà ló ń retí pa àwọn pàdé gọ̀ǹgó sì sọ ilé ọjọ́ kẹta mọ́ ó tún sú ilé ọjọ́ kẹrin mọ́ ó tún sú bóyá sísá tí sítù ń sá fún àwọn ènìyàn pé kí wọ́n mọ̀ rí òun ni ò jẹ́ kó wá sí ìgboro kò sáà lè jẹ́ pé ó ti fojú fo ọ̀rọ̀ tí ń bẹ láàrin wọn ni kò lè jẹ́ pé ó ti gbà pé kóun Àlàbá máa ṣe owó náà bó bá ṣe wo òun Àlàbá mọ̀ wípé adìẹ ìrànà kì í ṣẹran àjẹgbé ọmọdé burúkú ọ̀ ń sá lọ ó bójú wẹ̀yìn òòjọ́ ló ṣe bí ọ̀rọ̀ ọjà ni Àlàbá mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti ń já yán ọyẹ̀kọ́yà máa wóògùn tí kì í jẹ́ kí ẹ̀dùnrin ènìyàn sílẹ̀ bí Àlàbá bá mu títán tó yọ kẹríkẹrí agbalẹ̀ Aláàjì Sámínù lọ á kí àwọn ìyàwó rẹ̀ láyà ó nìkan làwọn náà sì ń fọkàn tẹ̀ tọ́jà kí wọ́n lè dúró nínú ilé oníkálukú ìbá ti mú ọ̀nà rẹ̀ pọ̀n ńgbà tí wábì kan gbà lọ ẹ̀ẹ̀kan ṣoṣo ló délé Bọ́láńlé ṣùgbọ́n Bọ́láńlé kì í ṣe kó mọ̀ wá wo Àlàbá wò tọkàn wá jẹ́ pé kì í fi gbogbo ògbà bá a nílé ni ìdàgbà ni wọ́n tó ń ríra wọn Bọ́láńlé ò rínú Àlàbá bí ó ti gbìyànjú tó babó ni gbogbo akitiyan rẹ̀ ń já sí nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ ìpayà wá bẹ̀rẹ̀ sí mú Àlàbá ṣé rònú kò ní pajá ara Àlàbá ò balẹ̀ mọ́ kò lè lọlé ọtí gan mọ́ inú ilé ló ń jókòó sí mutí ọtí ló fi ń kun ara rẹ̀ lóorun lórí ibùsùn rẹ̀ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ọ̀rọ̀ olójútùú mọ́ rárá ni omi gbóná ti dàpọ̀ mọ́ tútù àfi Ọlọ́run ló lè yanjú rẹ̀ rédíò ti bẹ̀rẹ̀ ìròyìn kí ó tilẹ̀ tó fura gómìnà ìpínlẹ̀ yìí ti fi ọwọ́ sí pípa tí ilé ẹjọ́ afipájalè ní kí á pa àwọn afipájalè méjì Àlíhájì Sámínù Babárìndé tí àdàpé rẹ̀ ń jẹ́ mílíọ̀nìà àti Fọlọ́runṣọ́lá Wóore tí àdàpé rẹ̀ ń jẹ́ Sọ́bìrì orí pápá ìṣeré bọ́ọ̀lù lọ́nà Ifẹ̀ Wàrà nílé Ifẹ̀ ni a ó ti yìnbọn pa wọ́n láago 12 géré ọ̀sán ọ̀la bí ó ti jẹ́ pé òde gbangba la ó ti pa wọ́n ààyè yóò wà fún gbogbo ẹni tó bá fẹ́ wòran àwọn tí yóò kú ikú ẹ̀sín yìí lọ́sàn-án ọ̀la ìròyìn yìí ò tilẹ̀ jọ Àlàbá lójú ẹ̀pọ́n ò sí ń bẹ̀ mọ́ látọjọ́ tí ilé ẹjọ́ ti dájọ́ wọ́n ní agbẹjọ́rò ó fi ẹ̀bẹ̀ síwájú gómìnà sí bákan méjì lábárogun ẹni tí yóò mẹ́rú ẹni tí wọ́n sì mú lẹ́rú ẹni tí yóò pànìyàn àtẹni tí wọ́n pa tá a sì ní òní kú o ọ̀yá ni ọpẹ́ ni ọ̀nà tí kò oníkálukú ọgbà kú lọ́kàn yàtọ̀
a sì ti rí adájọ́ tó dájọ́ ikú fún arúfin tí ó sì kú kí ọjọ́ tí wọ́n pa arúfin ọ̀hún tó pé. Àbí kí wàá lè pọ́nlú èyí. Àlàbá ọ̀mọ̀gbà tí Bọ́láńlé wọlé tó sì jókòó tì í lórí ibùsùn. Ìgbà tó fura pé èèyàn wà lọ́dọ̀ òun, Ṣètù ló tiẹ̀ kọ́kọ́ ṣe bí. Ó sì ti fara fún kú láti ọwọ́ Ṣètù, kò tiẹ̀ wo ọ̀dọ́ rẹ̀ wò. Nígbà tó sì tún wá rí pé Bọ́láńlé ni, kò wí nǹkan kan síbẹ̀. Àwọn méjèèjì kan mí kanlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n ọtí tí wọ́n mu láàrin 30 ìṣẹ́jú ó tó ẹlòmíràn ṣe ìnáwó sìgá ńkọ́. Bọ́láńlé náà bá Àlàbá mu sìgá bí wọ́n ti ń mutí. Àwọn náà ni àbí túláàsì. Ìgbà tí Bọ́láńlé ń lọ kò dágbére, bẹ́ẹ̀ ni Àlàbá náà ò kí pé ó dìgbà. Ẹnu àwọn méjèèjì kan bí èbó. Wọ́n ní bí ọ̀rọ̀ bá ju ẹkún lọ ẹ̀rín là ń rìn. Ìgbà tí ọ̀rọ̀ yìí wá kọjá ẹkún tó tún kọjá ẹ̀rín, ǹjẹ́ kò sì kọjá dídákẹ́? Ǹjẹ́ ó sì kọjá dídákẹ́? Bọ́láńlé lọ tán kí Àlàbá tó sọ ẹyọ gbólóhùn kan ṣoṣo jáde. Àṣé ènìyàn lè kú ikú oníkú báyìí rí. Ó ta gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọ sí ẹ̀yìnkùlé. Ńgbà tí ìtọ̀ ń gbọ̀n, ìtọ̀ gidi nìyí àbí ìtọ̀ ojo. Sọ́bìrì jókòó ti mélòníà lórí mátírẹ́sì tí wọ́n gbé ka ilẹ̀ẹ́lẹ̀ fún wọn láti máa fi sùn. Àwọn méjèèjì fọwọ́ lẹ́rán. Ó dájú pé kò lẹ́gbẹ́ jọjọ mọ́ tí àwọn ò fi gbọ́ pàtó ohun tí yóò ṣẹlẹ̀ sí àwọn. Bóyá àwọn ó pa àwọn ni o, bóyá àwọn ó sì tú àwọn sílẹ̀. Sọ́bìrì ní wọn ò lè pa wá. Nathaniel ò ní gbà ni. Wọ́n máa péjọ kò tẹ́mi lọ́rùn títí ọdún 8. Yóò sì mọ roboto ni. Ìbáṣe ìgbàgbà ni ẹjọ́ náà tó ń jáde. Kí wọ́n tó lè gbé wa sẹ́wọ̀n gan yóò díṣẹ́. Kátù ti pípa nù. Mílíọ̀nìyà dá lóhùn mọ́ dúró síbẹ̀ o. Owó tá a sọ sókè ni o, bó bá ti ń bọ̀ nílẹ̀. Ẹgbẹ́ kan ni yóò fi lélẹ̀. Bó bá ṣe kú náà ni kò kúkú láì fi, àfi pé bẹ́ẹ̀ ni ó tilẹ̀ kú. Ṣé bó yẹ kó jàbí ọkùnrin? Ńgbà tí wọ́n wá dè wá ń ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ yìí, ọ̀nà àti takú tó dà. Wọ́n sì ní àpéèlì ò sí lẹ́yìn ìpinnu gómìnà. Àwọn èèyàn wa ò sì ní dákẹ́ lẹ́nu. Àní kú sórí èyí sá àdárí pọ́n nìkan. Ó lè dá ṣe gudugudu 7 yàyà 6. Labalábá ń kọ́ ọgbọ́n orí rẹ̀ tayọ ti èèyàn 10. Àwọn méjèèjì ni wọ́n sì mọ̀ pé àwa ń bo àṣírí wọn ni. Wọn ò ní já tẹ́sì pàápàá ńgbà tó jẹ́ pé a ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ pé kí wọ́n má ṣiṣẹ́ náà lọ́jọ́ náà. Tí wọ́n lọ fi agídí ṣe é tọ́wọ́ ayé wọn lọ́wọ́. Bí àwa fẹ́ yaró ni àbátọ́ka wọn ni. Ṣùgbọ́n nígbà tí eléyìí bá kọjá, wọ́n mọ̀ pé a ti fi èyí ju àwọn lọ. Wọ́n mọ̀ gbọ́ràn sí wa lẹ́nu láti ìsinsìnyí lọ. Ó rò bẹ́ẹ̀? Àbí mo sì nà bí èmi tilẹ̀ ń rò. Wọ́n lè lọ jẹ́wọ́ pé àwọn làwọn ṣiṣẹ́ yìí kíjọba dá wa sílẹ̀ kí wọ́n wá bẹ̀rẹ̀ sí bá àwọn ṣẹjọ́. Wọ́n á mọ̀ pé ẹjọ́ awúdò lásán ni wọ́n lè bá àwọn rò. Ẹjọ́ ọ̀hún ti bàjẹ́ ńgbà tí wọ́n kọ́ sí àwa mú. Agbẹjọ́rò á sì tẹnumọ́ pé iyèméjì ń bẹ nínú ọ̀rọ̀ náà. Àwa tí wọ́n kọ́kọ́ kó ni àṣìṣe ọ̀hún ni àbí àwọn tí wọ́n tún kó. Ǹjẹ́ bí wọ́n bá tún lọ pa àwọn ìṣọ̀wọ́ kejì tí àwọn mìíràn tún yọjú pé àwọn làwọn ṣiṣẹ́ ọ̀hún kọ́, ntí agbẹjọ́rò tẹnumọ́ nìyí tilẹ̀ ẹjọ́ fi tú ẹjọ́ ọ̀hún ká. Ó lè pẹ́ díẹ̀ ni o, ṣùgbọ́n bí yóò ti rí mọ́là sílẹ̀ yẹn àbí kákọ́ bó bá ṣe ìwọ lè jẹ́wọ́ ọrú ẹ̀. Ńgbà tí wọ́n mọ̀ pé àwa lè ṣòwò fún àwọn tá ò sì tí ì ṣòwò fún wọn, tí wọ́n mọ̀ pé bàbá ká wọn, ìjọba ó pè wọ́n wádìí ọ̀rọ̀. Ilẹ̀kùn yàrá ìhámọ́ sí lójijì. Wọ́dà kan sì yọjú sí wọn. Ìdí Arére dúró ti wọ́dà náà. Wò wọ́n fèrè lásán ni o, kò sì yára máa lọ ẹ̀ ní jẹ́ kí n dúró tì wọ́n pàápàá ni. Bó sì ṣẹ́jú kan ṣoṣo ó tọ́ bẹ́ẹ̀. Tọ́ mọ̀ pé n ò gbọ́dọ̀ jẹ́ kí àlejò kankan dé ọ̀dọ̀ wọn. Tọ́ mọ̀ pé ọ̀gá wọ̀ gbọ́dọ̀ rí ọ ní. Kò burú o, Aláàjì Sọ́bìrì, ẹ kú ọrọ̀ ajé o, ẹ sì kú ọrọ̀ ènìyàn, Ọlọ́run ayọ̀ yín o. Ìyálẹ̀ mi ní kí n sọ fún yín pé wọ́dà fà á lápá ìyẹn ti tó. Mọ́ kó tiẹ̀ bá mi, ó ń fà á lápá lọ. Gèlè orí ìdí Arére sì tú. Ẹ tiẹ̀ ti ṣe wọn ọ̀gá, Ọlọ́run ọ̀rẹ́ yín náà lọ́wọ́. Ẹ jẹ́ ń fún ọ ní búrẹ́dì tí ìyálẹ̀ mi tẹ̀ mọ́ mi létí lẹ́ẹ̀kan pé kí n má gbàgbé búrẹ́dì o. Wọ́dà gba búrẹ́dì lọ́wọ́ ìdí Arére, ó sì sọ sí mílíọ̀nìyà. Ilẹ̀kùn yàrá àhámọ́ sọ gbàgà tó Sọ́bìrì, búrẹ́dì rèé o. Ọ̀rọ̀ ti dàrú nígboro nìyẹn o. Ó yà mí lẹ́nu, ṣùgbọ́n àdúpẹ́. Ṣé mo sọ pé àwọn èèyàn wa ò ní dákẹ́? Àmọ́ ó yà mí lẹ́nu o, kò yé mi lẹ́nu pàápàá o. Ṣùgbọ́n àwọn èèyàn wa ò sùn, wọn ò sún àsùngbàgbé, àdúpẹ́. Kí Sámínú tó sọ̀rọ̀ yìí tán, ó ti fa búrẹ́dì ya. Ayùn ìgérin pẹlẹbẹ kan bọ́ sílẹ̀ nínú rẹ̀.
àṣé búrẹ́dì àràmọ̀ǹdà ni. Láàrin wákàtí kan wọ́n ti fi ayùn náà gẹ̀rin ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn àti ti ẹsẹ̀ wọn àti tọwọ́. Sọ́bìrì lọ́lọ́ kanlẹ̀kùn. Bí wọ́n bá ti kanlẹ̀kùn, wọ́dà á mọ̀ pé ọ̀kan nu wọn fẹ́ yàgbẹ́ ni. A wọlé, a mú èyí tó bá fẹ́ yàgbẹ́ jáde, a sì ti èkejì mọ́nú ilé. Ńgbà tó bá yá, tí onítọ̀ ń bá yàgbẹ́ tán nínú ilé yàgbẹ́, a tún mú un padà wọlé, a sì tún tilẹ̀kùn mọ́ àwọn méjèèjì. Wọ́dà yí kọ́kọ́rọ́ lẹ́yìn ilẹ̀kùn lọ́hùn-ún. Kò mọ̀ pé àwọn méjèèjì ti di òmìnira. Kò mọ̀ pé wọ́n ti di ara wọn sílẹ̀, wọ́n ti tú ara wọn sílẹ̀. Òǹdè ló ń pè wọ́n. Ẹ̀ẹ̀kan náà làwọn méjèèjì bò ó. Kò tiẹ̀ mọ̀gbà tó fi dèrò ọ̀run, kò ráàyè yanu. Débi pé yóò kígbe, mílíọ̀nìà ló fọwọ́ fún un lọ́rùn. Ó gbá gògóńgò rẹ̀ mú, ó sì ń gbé orí rẹ̀ janlẹ̀ títí wọ́dà tó fi rọwọ́ jọ́. Ní gbogbo ìgbà yìí, ẹnu wọ́dà ní Sọ́bìrì fọwọ́ bò. Wọ́dà yanu lẹ̀ dẹ́ẹ́dẹ́, ìtọ́ iyì ń jáde lẹ́nu rẹ̀. Àwọn arúfin méjèèjì ò dúró wò ó, wọ́n ń sá lọ kíákíá ni. Wọ́n ti fẹ́ẹ́ dí ara ọgbà. Ńgbà tí wọ́n ń gbọ́ fèrè fò Sọ́bìrì takọ́sọ́ sórí ògiri ńbè kan láì mọ ibi tí òun ọ̀balẹ̀ sí lórí kejì. Ó rí wáyà ẹlẹ́gùn lórí kejì, síbẹ̀ ó fò kọjá lára wáyà yìí. Wáyà ò pa lára rárá, ó balẹ̀ gidigidi. Gìgírísẹ̀ rẹ̀ sì fẹ́rẹ̀ sẹ́, ṣùgbọ́n kò sẹ́. Sọ́bìrì ń sáré lọ, ó forí lé ọ̀nà ilé Fọ̀ràwáì. Wọ́n mọ̀ pé nílé Fọ̀ràwáì ètò á ti wà nílẹ̀ láti gbé òun pamọ́ fún ìgbà díẹ̀. Bó ṣe títí di àárọ̀ ọ̀la, ó mọ̀ pé bóun bá fi lè débẹ̀ òun bọ́ nìyẹn. Kóun kó sá lè délé Fọ̀ràwáì o. Àfi ẹni tó bá lè kó ọmọ ẹkùn lọ́dọ̀ àyè ẹkùn. Bí ẹni tó sùn díẹ̀ bí aláìsùn rárá ní ilé ọjọ́ Sátidé fi mọ́ Àlàbá lórí ibùsùn rẹ̀. Kò jẹun àná sùn, ebi ò sì pa á láàárọ̀ yìí. Ńgbà tó di aago 11 àbọ̀, ó dìde lórí ibùsùn. Ó gbé ẹ̀wù àǹkárá kan wọ̀, ó so aago rẹ̀ mọ́wọ́, ó sì fa agbòòrùn dání. Ọkọ̀ rí sí orí pápá bọ́ọ̀lù ọ̀nà Ifẹ̀ wàrà. Ó ń lọ ní o, òun kọ́ ló ń lọ. Ó ń lọ wo bí wọn ó ti ṣe yìnbọn pa mílíọ̀nìà àti Sọ́bìrì. Kò rí kí wọ́n yìnbọn pa ènìyàn ní gbangba bẹ́ẹ̀ rí. Ọkàn ń gbọ́ ni ènìyàn láìsí ẹran. Ibẹ̀ ò gbẹsẹ̀ mọ́. Ńgbà tó débẹ̀, èèyàn pọ̀ lọ sùà bí iyanrìn òkun sálálú. Ṣùgbọ́n wọ́n pa lọ́lọ́ ni, wọn ò sọ̀rọ̀. Ẹnì kọ̀ọ̀kan ń jákọ́ kẹ̀hẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sá. Títí akígbe pàṣẹ fi pàṣẹ tí àwọn jagunjagun sì yìnbọn pa Sámínù, Àlíájì Sámínù, bàbá rìn dé mílíọ̀nìà. Wọ́n pẹ́ tí bàbá ti rìn dé, òní ni bàbá tó rìn lọ. Bàbá kọ́kọ́ forí rìn wáyé, bàbá wá fẹ̀yìn tòpó padà sọ́run. Sọ́bìrì ńkọ́? Fọlọ́nsọ ti fogun ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ dà. Àbí Ọlọ́run sì ti sọ fọlọ́nsọ ní tirẹ̀. Ó ti jẹ́. Àlàbá rìn padà sí lóko rẹ̀, ó wọ̀ yẹ̀wò lọ. Ó fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀. Ó rántí ìgbésí ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ títí di òní. Èwo ni ò tó rántí? Kò lè máa rántí wọ́n sì ṣe ń tẹ̀lé bí wọ́n ṣe tẹ̀lé ara wọn. Ṣùgbọ́n ó níran gbogbo nǹkan mọ́ lè gbàgbé. Tó ti sún dé ipò tí ó wà yìí. Ó rántí oko ìmínì. Ó rántí ìyá àti bàbá rẹ̀ tó sọ òun ní Àlàbá káyé ó tó wá sọ òun ní Labalábá. Ó rántí bóun ṣe kúrò ní oko ìmínì. Ó rántí ọ̀sẹ̀ kan tó ṣe níbàdàn, àbí ó tilẹ̀ gbé ọ̀sẹ̀ kan ní. Ó rántí bóun ṣe di ọmọ ọ̀dọ̀ ní Yunifásítì Ifẹ̀. Ó rántí bóun ṣe kúrò níbẹ̀. Ó rántí ìjà tó ń kọ́kọ́ jà lórí pápá ìtàn yìí àti eré bọ́ọ̀lù tí ó ń wò níbẹ̀. Ó níran bóun ṣe pàdé Sámínù. Ó rántí ìgbà tí òun ta ìwé ìròyìn pẹ̀lú bóun ṣe fi owó sí báńkì Ìlàrẹ́. Ó rántí òdì ẹ̀wù àti Adékúnlé mẹkáníìkì àtìyàwó rẹ̀. Ọjọ́ ti pẹ́ báyìí o, ṣùgbọ́n ó tún níran bí Sámínù ti ṣe yọ sí òun nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá àti bóun ṣe di oníṣòwò. Ó rántí ẹ̀wọ̀n ní Ìlísà. Ó rántí àṣeyẹ tí mílíọ̀nìà ṣe fún òun, àṣeyọ tí wàhálà wọ̀nyí ti bẹ̀rẹ̀. Ó fẹ̀yìn lélẹ̀ ni o, orí ibùsùn ló ti ń ronú. Ó dùbúlẹ̀, ó tàkàkà. Fọ̀ràwáì náà wà nínú àwọn tó lọ wòran níbi tí wọ́n ti yìnbọn pa mílíọ̀nìà. Inú rúfọ̀. Òru àná mọ́júmọ́ àárọ̀ yìí ni Sọ́bìrì wọlé wá bá òun tó tẹnu bọ̀rọ̀. Ó ṣàlàyé bí ìdí Arére ti fi búrẹ́dì jíṣẹ́. Ó ní owó ńlá ní ìdí Arére ná fún àwọn wọ́dà kí wọ́n tó jẹ́ kó lè wọlé. Ó ní ìdí Arére tilẹ̀ ti múra láti bá èyíkéyìí nínú wọn lọ sílé. Bó bá ṣe èyí ni yóò jẹ́ kí wọ́n gba òun láàyè láti wọlé. Sọ́bìrì ròyìn ó tọ́ lè lá. Ó ní bí ìdí Arére ti lọ tán làwọn fa búrẹ́dì ya.
tí àwọn sì gé irin tó di àwọn tí àwọn sì pawọ́dà gan. Ó ní ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn gbàdé ara ògiri àgbàlá àfìgbà tó ń bẹ̀rẹ̀ sí gbọ́ fèrè. Ó ní láti jẹ́ pé ọwọ́ tẹ mílíọ̀nìà nìyẹn. Ńgbà tí àwọn retí rẹ̀ títí táwọn ò rí títí òun fi dé pápá. Òun rò pé bóyá mílíọ̀nìà náà ti sá lọ, kọ̀ọ̀kan yà sọ́dọ̀ òun ní ibòmíràn lọ́lọ́. Àbí bí wọ́n ti yìnbọn pa á bí ìgalà yìí. Àwọn ọdẹ ti dé okùn mẹ́ran kí wọ́n tó pa á. Òun ti fi sọ́bìrì pamọ́ síbi tó wà àwọn ọlọ́pàá ò ti lè tètè tẹ́. Ibi ọ̀jọ̀wọ̀ gan lọ́wà. Àyàn ò lè yan níbẹ̀, bẹ́ẹ̀ lè rà ò lè rà á. Ṣùgbọ́n kíákíá lọ gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ òun nítorí èéfín ò ṣeé bò mọ́lẹ̀. Àwọn afetímọ́gìrì ń bẹ káàkiri. Pàtàkì jùlọ ni pé sọ́bìrì tẹnumọ́ pé kì í ṣe àwọn ni àwọn ṣiṣẹ́ náà, pé adárípọ̀n àti labalábá ni iṣẹ́ oníṣẹ́ lòdì túláàsì sí wọn lọ́rùn. Àìlèyọ ara wọn ló kó bá wọn. Mílíọ̀nìà ni ó ti dolóògbé yìí. Ilẹ̀ mọ̀ ń jẹ́ nìyẹn o. Ilẹ̀ ti mú un jẹ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí. Kàlùkàlù tí gbé nìyẹn mì. Fọ̀ràwáyé kò lórí pápá. Ó forí lé ilé ọ̀tọ́rìtì. Ó ṣàyẹ kó wọn jábọ̀ fún olórí ẹgbẹ́ arúnlé àwọn. Òun àti ọ̀tọ́rìtì ṣèpinnu láti lọ béèrè lọ́wọ́ labalábá pé irú àṣẹ wo ló ní láti mọ ṣiṣẹ́ ní ìlú yìí láì wo ẹgbẹ́ mílíọ̀nìà tàbí ẹgbẹ́ tiwọn. Wọ́n pinnu pé àfi kí Àlàbá kó owó tí òun àti adárípọ́n kó ní báńkì yẹn sílẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí ìtanràn. Bí ó bá fẹ́ fẹ́ orí ara rẹ̀ kù, ikú owó yìí ni mílíọ̀nìà sáà ti kó yìí. Lẹ́yìn tí àwọn bá gba owó náà lọ́wọ́ labalábá àti adárípọ́n tán, yóò wá ku ọ̀rọ̀ kan tó ń fúnra òun ó béèrè lọ́wọ́ labalábá. Ọ̀rọ̀ nípa Adékẹ́ aya Adékúnlé. Bí ẹni tó ṣú bá gbàgbé, ẹni tó kó kì í gbàgbé. Àlàbá lè ti gbàgbé pé kí o kó tó di labalábá, ọ̀rọ̀ kan báyìí ti ṣe bí ọ̀rọ̀ tí ó fi di pé Dékẹ́ ò fẹ́ kí ọ̀tọ́rìtì ó sóun lópó. Àlàbá wù ú ju ọ̀tọ́rìtì lọ. Ọjọ́ òun lọ́hùn nìyí bí àná yìí. Àkókò ẹ̀san lọ́wọ́ adé yìí. Fọ̀ràwáyé múra ọgbàlẹ̀ Àlàbá lọ. Ṣètò adárípọ́n náà ò lè sùn mọ́jú. Nínú abà rẹ̀ ní olóòrò kò jẹun àárọ̀, bẹ́ẹ̀ ni ó rántí lóògùn kankan. Aago 10 ṣẹ̀ṣẹ̀ kọjá ńgbà tí ó wọ̀lú. Ló ń ṣe tó fi dé pápá ọ̀nà Fẹ̀wàrà. Ó wọ agbádá ńlá bó báńdéèjì ara rẹ̀. Ó sì wé láwàní sátàrí. Ojú rẹ̀ ló ṣe tí wọ́n fi yìnbọn fún mílíọ̀nìà. Etí rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mílíọ̀nìà sọ bọ́ sí. Bí mílíọ̀nìà ò tilẹ̀ kakọ. Ǹjẹ́ a ò ní rí ẹni tí yóò ti fura sí kíkúrò òun nílùú lójijì? Ǹjẹ́ bí ọ̀rọ̀ yìí bá pẹ́ ńlẹ̀ kò ní dàgbà? Ó pinnu pé ó ní láti jáde kúrò nílùú ni nítorí Ilé Ifẹ̀ yóò gbóná jù fún òun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Sísá pamọ́ sí abo olóòrò gan kò tiẹ̀ lè ràn. Bí ọ̀ràn bá búrẹ́kẹ́ tán, ta ni kò mọ abo olóòrò? Àti wá òun débẹ̀ ṣe lè nira kójú ọmọ ríbi ẹsẹ̀ lóògùn. Ṣùgbọ́n ènìyàn ti ṣe lè kúrò nílùú láì lówó lọ́wọ́. Labalábá ló sì gbẹ́sẹ̀ lé owó òun yìí. Ìjà ò sí bàjà. Ó dìjẹjọ tó ń lọ halẹ̀ mọ́ ẹ̀rù ọ̀bá. Ọgbọ́n wo ló ń wà dá o? Torí pé labalábá fúnra rẹ̀ ní láti máa ronú àti sá lọ. Bóun ó ti ṣe ni pé òun ó lọ bá pé nígbà tí ọgbà tóun òun sì gba tirẹ̀. Bí ó di dandan báyìí láti tọ́jú àwọn èèyàn láàjì, pé kó jẹ́ kí àwọn mú díẹ̀ nínú owó náà, kí àwọn ó rí nǹkan fìlú lẹ̀, kí àwọn máa lọ ṣiṣẹ́ lẹ́yìn odi, kí àwọn ó kó gbogbo yòókù fún àwọn ènìyàn láàjì, pé kí àwọn jọ lọ ní o. Bí labalábá bá ti gbé owó náà jáde nírin á dáhùn lára rẹ̀. Ẹ̀tàn ló ń tàn. Òun sọ pé ọ̀rọ̀ tí mílíọ̀nìà sọ lára òpó ló yí òun lọ́kàn padà. Ṣùgbọ́n òun sọ fún un pé ó yẹ kó òun bá Àlàbá lọ sọ́dọ̀ àwọn èèyàn láàjì nítorí owó òun sáà ni. Ṣẹ́dẹ̀dẹ̀rín ní labalábá yóò gbóhùn gbọ́. Ẹni tí ń fẹ́ pín ogún òun láì tí ì kú, láì fi lọ òun ìwọ̀sí burúkú. Dájúdájú labalábá ò fara mọ́ ìlànà náà. Òun náà ó sì di èrò ọ̀run ni. Kò ní sí ojú àánú. Apanisáyé, alápanisáyé, àpafàn lòun náà ó pa á. Àgbà tí ò tijú à ń kó kẹ́tẹ́kẹ́tẹ́, kẹ́tẹ́kẹ́tẹ́ kì í tijú àti dà. Ó ya hòtẹ́ẹ̀lì kan lọ mutí. Wọ́n nígbà tí gbogbo èèyàn tẹjú mọ́ àfáà tó wá mutí lóòtẹ́ẹ̀lì. Ó tọrọ omi àìsí mu ó sì jáde. Ó lọ sí ilé èrò kan ó sì gba yàrá kan. Ó ní ọjọ́ 3 lòun ó lò níbẹ̀. Ńgbà tó wọ yàrá rẹ̀ níbẹ̀, ó rán òṣìṣẹ́ kan kó bóun mú ọtí wá. Ó sì mutí títí ọjọ́ fi po féré. Oúnjẹ òkúkú lọ lẹ́nu rẹ̀ nítorí náà kò jẹun. Àìrí rédíò gbọ́ ń da ọkàn rẹ̀ láàmú. Ṣùgbọ́n ó ṣàdéra di alẹ́.
bí ilẹ̀ ti ṣú ńlọ́gbọ̀nà ilé àlàbá kọ́lọ́ ń sá mọ́ jẹ́ kí àlàbá ó tì sá lọ kóun ó parí iṣẹ́ ilé àlàbá kóun ó sì sá lọ kó nílùú ni o ẹni àrí kì í tánràn bó ti ń lọ lọ́nà ló ń ronú. àlàbá sọ pé kì í ṣe owó lòun wá nídìí ọ̀rọ̀ yìí irọ́ ni o òótọ́ ni o kò sẹ́ni tó lè sọ bí ó bá ṣe òótọ́ a jẹ́ pé nítorí ẹ̀rí ọkàn ni kò fẹ́ kí àwọn èèyàn kú mọ́ rágó bóun bá kú kó kọ́kọ́ lọ parí gbogbo àwọn ènìyàn alájì ńkọ́ tí labalábá ò ní rí ẹni kankan purọ́ mọ́mọ́ pé nítorí rẹ̀ ló ń fi kó owó ǹjẹ́ èyí kò sì ní yá nítorí náà ó ṣẹ́rí lọ́nà ilé àlàbá ó gbọ̀nà ilé aláàjì lọ kóun ó kú kó kó àwọn ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ránṣẹ́ sí i lọ́rùn kí wọ́n má bàa rágó mọ́ láyé ó fọwọ́ kan ìbọn ìléwọ́ tó wà nínú àpò dànsíkí tó wọ̀ lábẹ́ agbádá rẹ̀ ó jákọ́ kẹ̀hẹ̀ àjèdè kì í jẹyọ kan òun náà ló ń kúkú pa mílíọ̀nìà ní káwé àtàrí rẹ̀ ń hóye fún èrò oríṣiríṣi bó ti ń lọ sílé mílíọ̀nìà títí ó fi wọlé kò rí ẹnì kankan ṣùgbọ́n ó ń gbúròó akitiyan ènìyàn káàkiri inú ilé ó lọ tààrà sí yàrá mọ́ríámọ̀ ó ṣílẹ̀kùn láì kànlẹ̀kùn ó dúró lẹ́nu ọ̀nà ó yọ̀bọ̀n ọ̀nà síwájú àìtó orí pàlà ń fi fìlà bò kì í ṣàṣe pé orí òun dàrú ohun tó yẹ ló ń ṣe àìgbóyà ní fa ìbẹ̀rù mọ́ríámù ò fiyè sára rárá ó ń ṣe kìrà ó ń ṣe kìtà ó ń fa àpótí ó ń kásọ ó ń sunkún wọ̀rùwọ̀rù ó ń sọ̀rọ̀ àrò ohùn rẹ̀ ń gbọ̀n tiriri fún ìbànújẹ́ ó ń fi ohùn àrò sunkún kọrin ṣètò pé mọ́ríámù ò gbójú sókè kò tiẹ̀ wẹ́n tí ń sọ̀rọ̀ sí òun ọ̀rọ̀ ìbínú ló sọ jáde wò ó kó ní kálukú gbájúmọ́ tirẹ̀ o ẹ fi mí sílẹ̀ o ẹ jẹ́ kí n máa bá tèmi lọ mo ti kàgbákò tèmi o ẹ jẹ́ máa dágbé o mo ti ṣìrìn mo ti ka àbùkù mọ́ríámù ò ń palẹ̀ mọ́ ò ń sá lọ wà á ti labalábá àbí ẹ̀ ń kó owó mi sá lọ mọ́ríámù jáfèrè gbàgbà bí wèrè ó fò mọ́ lọ́rùn ó so ẹyin mọ́ láyà ọwà yìí kánná mọ́ ojú ọgbẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ṣètò ọ̀mọ̀gbà tó lọ́gùn tó wèrè wá pàdé wèrè lọ́nà mọ́ríámù tú ẹyin kò láyà rẹ̀ ó di ẹyin mọ́ ní gògóńgò ṣètò sọ lẹ́sẹ̀ lẹ́nu ó ti lólẹ̀ ó fìdí rẹ̀ gúnlẹ̀ lórí ibùsùn ó fi ọwọ́ òsì kó mọ́ríámù lọ́wọ́ méjèèjì pọ̀ ṣùgbọ́n mọ́ríámù já ara rẹ̀ gbà nítorí agbára ṣètò tó nǹkan kan mọ́ ó tiẹ̀ tún fẹ́ pa mí kí wà tí labalábá rẹ tó kó owó mi lọ ìwọ gan ni ń kọ́kọ́ rán sí ọkọ rẹ lọ́rùn mọ́ríámù ṣẹ̀ṣẹ̀ wá rí ìbọn ọwọ́ ṣètò ẹ̀rù sì bá ara rẹ̀ rọ̀wọ̀ ojú rẹ̀ ò lé koko mọ́ kò sì jà àti mọ́ ó kúnlẹ̀ wọ̀ ó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ kọ́ mọ́ ìtumọ̀ tí ṣètò ń wé ṣètò na ìbọn sí i ọfà apá tí ìbọn sì dáhùn mọ́ríámù bẹ̀rẹ̀ sí dilẹ̀ mú lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń bá ọkọ rẹ̀ márédè rọ̀rùn sáfúrátù sáré dé ó ń fẹ́ béèrè ohun tí ń ṣẹlẹ̀ orí ẹ̀jẹ̀ tí ń tó kọ̀lúkọ̀lú lára mọ́ríámù ó sì rí ìbọn lọ́wọ́ ṣètò ìbọn ọwọ́ ṣètò ń yọ èéfín lẹ́nu ṣàfùyanu pọ̀ngàlà pé kò ń kó kébọ̀ sí ṣùgbọ́n ìbọn ọwọ́ ṣètò tún ṣètò iná sára ṣàfù sì bẹ̀rẹ̀ sí ta bíọ́bíọ́bí ọ̀mùtí ó pòyè dàn bí ẹni tó yìí ń kọ́ ọ̀nà lè gbàjà ó sì ná lè gbalaja àdíjájú sáré dé ṣètò òwò lẹ́ẹ̀mejì tó fi tá níbọn lọ bá àwọn òbí rẹ̀ lọ́hùn-ún kọ́ mọ́ bàá mọ́ jìyà aláìní bàbá àti aláìníyá nìyí àdíjájú ọmọ nǹkan kan títí ó fi kọjá lọ sí àlùkìámọ̀ ṣètò padà sí ilé èrò tọ́wọ̀ sí ní agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ọtí ló tún kò sí ní mímu ojú rẹ̀ ń pọ́n bí iná ọ̀rẹ́ dòdò bí òdòdó pupa sínà játíọ́ kò tó ẹni tí yọjú síbi tí wọ́n ti yìnbọn pa mílíọ̀nìà kí ni ìbáyà lórí kí ló ti ní lójú jọlẹ lọ kí ló yá ènìyàn lórí nínú jíjẹ aráalé lólè olè tí wọ́n yìnbọn pa kí olúwa rẹ̀ wá sọ pé òun wòran ń bẹ̀ sínú ọ̀lọ́ ọwọ́ àṣà ló sì ti wá tẹ àgbébọ adìẹ yìí àṣà ti gbé ìyá adìẹ lọ èwo ló kù fún àwọn ọmọ adìẹ bàbá ti kú àwọn ọmọ ti di àmúṣọfà kí wọ́n máa lọ sìngbà ní oko olóko ni ṣùgbọ́n ọgbọ́n kan bẹ̀ mọ́ríámù ní ṣàìmọ̀bi tí mílíọ̀nìà fi dúkìá rẹ̀ pamọ́ sí pàápàá owó mílíọ̀nìà ti kó yìí òun sínà lọ́tọ́ sí láti sú àwọn ìyàwó rẹ̀ lópó òun ó tètè jẹ́ kí mọ́ríámù mọ̀ pé òun nìkan lòún lè sú lópó òun ò sì ní nǹkan kan fi sáfírátù ṣe inú mọ́ríámù sì gbọ́dọ̀ dùn ní ń pé ayé òun ò ní di rédèrèdè
àfi tí labalábá burúkú yìí o tó ń rìn fèrèfèrè lọ́dọ̀ Mọ́ríámọ̀ òun nìkan ló lè da ọ̀rọ̀ náà rú nítorí pé bí ó bá tí ì yí Mọ́ríámọ̀ lórí bóyá ni kì í ṣe kókó ṣe labalábá nìkan lọ́gbọ́n bí wọ́n ti gbọ́n lé alárinà náà ni wọ́n gbọ́n lé ọmọ bí òun sì náà já tí ó bá dé dàrin labalábá àti Mọ́ríámọ̀ ló ń kọ́ ewo tí ẹ ní òun ẹ̀sẹ̀ mọ́ sí yọnu àti dàrin wọn rú sí bí òun bá kókó pa labalábá ń kọ́ tí ẹnikẹ́ni ọ̀mọ́ bó ti ṣe kú àárẹ̀ tètè ni Mọ́ríámọ̀ ọmọ sábọ̀ lọ́dọ̀ òun nítorí àyà rẹ̀ yóò járí kọjá àlà ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ báyìí ni Mọ́ríámọ̀ ó fèdè ìyàwó òun ẹni tó ní agbọn ló lomi inú rẹ̀ owó mílíọ̀nìà tí Mọ́ríámọ̀ yóò mọ ibi tí ó wà yóò sì di tóun ṣùgbọ́n ọgbà ẹ̀sọ́ o òun kò ní jìnnà sí Mọ́ríámọ̀ mọ́ láti òní gan ní kọ́bọ̀ kan báyìí ṣẹ́kù sí òun lọ́wọ́ Mọ́ríámọ̀ ló ń gọ́mọ fún nígbàkúùgbà òun ti kìlọ̀ fún Àlàbá tẹ́lẹ̀ ṣùgbọ́n ikú tí yóò pa ni ó jẹ́ kó gbọ́ a kì í mọ̀ sá ńṣe tí Aláàjì ti kú báyìí labalábá lè rò pé kò ní dáa kí wọ́n tó mọ rí òun lọ́dọ̀ Mọ́ríámọ̀ ó lè má débẹ̀ mọ́ a kì í mọ̀ bọ́bá wa takú tó tún lọ sọ́hún ọkùnrin tó bá ti torí obìnrin kú ni ibi ọmọ gbà wáyé náà lọ́mọ tó gbà lọ ni ẹni tí ò bá ní jẹ́ ká ṣe tẹni bá a yẹjú rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ayé kálukú wà ó dìde ńlẹ̀ ó mú ẹ̀wù rẹ̀ ọgbọ̀nà lé Aláàjì Sámínù olóògbé àwọn ọkọ ìyàwó díẹ̀ àbúrò ọkọ tí yóò ṣùpó lẹ́yìn ikú ọkọ ẹni tí yóò jogún Aláàjì ẹ̀gbọ́n rẹ̀ àwọn sàngán díẹ̀ ẹnu ọ̀nà ló ti padà ńgbà tó bá òkú mẹ́ta tó ṣe wọ́lọ́wọ́lọ́ kalẹ̀ wọ́n ṣe wọ́rọ́kọ́ bí òkú jagunjagun lójú ogun ńgbà tí ìjà bá dé ojú akọ èyí buhaya ọgàn tí ọ padà bèrè ó sì ń fi ìbínú kọrí sí ilé Àlàbá láì mọ ohun tí ó ń darí òun síbẹ̀ ó sàmọ̀ wípé pípa lòun ọ̀pá labalábá irú àlàyé yòówù tó lè ṣe àlàyé kì í kún agbọ̀n báyìí ńlá parí orí 19 Àtótó Arére pẹ̀lú ògo Ọlọ́run orí 20 náà láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ ìrọ̀lẹ́ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́nà àjò ìrọ̀lẹ́ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́nà àjò àkọlé kékeré kan tó ń bẹ lábẹ́ rẹ̀ ẹkùn mẹ́ran ẹ má gbàgbé láti subscribe sáwọn chánẹ́ẹ̀lì àkàndá tó tún kù bíi àkàndá ọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV tẹ́wà yìí ìkórìtà kò yé mi àṣà Yorùbá TV òwe Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà Yorùbá ò ní parun ẹ gbìyànjú láti darapọ̀ mọ́ mi lórí Telegram ẹ dáńlóòdù Telegram application láti Play Store nọ́mbà yìí lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ mi +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mínímíní àjùwà ṣe o.